Ẹ káàbọ̀ sórí ètò yìí o, ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a máa play ẹ̀ fún yín. A fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wò láti ìbẹ̀rẹ̀ dé òpin kí ẹ lè gbọ́ gbogbo àṣírí àti gbogbo wíníwíní ọ̀rọ̀ tó wà ń bẹ̀. Láì fọ̀pá kọ̀ lọ́pọ̀lọpọ̀ ìjọ ẹ jẹ́ ká lọ wo fídíò yìí báyìí. Ṣé ìran bàbá ẹ ja ogun rí? À ń béèrè ta ló kọ ní ogun jíjà. Ẹ rí yẹn sọ bí a ti ń wíru lẹ́ ń wíru. Yẹ́rì ó ní gbogbo ènìyàn mọ̀ pé òun àti ìjọba tó wà lóde yìí wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn, ọ̀tá ara wọn ni wọ́n. Wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn, ọ̀tá ara wọn ni wọ́n. Ìgbà ìjọba Buhari kí lórí ṣe? Ìbéèrè tó yẹ kọ́mọ Yorùbá máa bí nìyẹn. Nígbà ìjọba Buhari kí ni àrà tó dá fún ilẹ̀ Yorùbá? Ìgbà tí Jonathan tó gba 6 billion plus 25 billion going to 6 billion but going to 31 billion naira. Kí lè rí ọmọ Yorùbá ń bẹ̀? Tí wọ́n bá kó security ilẹ̀ Yorùbá lé ọwọ́ Gani, Yorùbá ti kú tán. Ó jáde síta. Ó ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ kí olórí ogun ó di méjì ní ilẹ̀ Yorùbá ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó ní wọ́n fẹ́ kí olórí ogun ó di méjì ní ilẹ̀ Yorùbá. Ẹbí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá? Ta ló pe Gani lólórí ogun ilẹ̀ Yorùbá? Ṣé ẹ rí ó dìgbà tẹ́yìn Ọ̀yọ́ bá jáde síta tẹ́ bá bẹ̀rẹ̀ sí sọ òdodo ọ̀rọ̀ kí ilẹ̀ Yorùbá ó ṣe lójú? Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fi believe pé ogun tó ja ilẹ̀ Yorùbá àtọ̀yọ́ ló ti ń wá. Ọ̀yọ́ máa ń fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ náà fi pè yín ní Ọ̀yọ́ ayọ́ máa ń lẹ̀. Ó dìgbà tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí sojú abẹ ní kó pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹlẹ́ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ní ikú bàbá yèyé èkejì òrìṣà. Ìkan nínú wọn jáde síta ẹ fún ààrẹ ní àpúrúfà ẹni kówó lọ máa wọnú gbó. Ìkan náà ti jáde síta pé àwa náà wọnú gbó lánàá, ṣé gbogbo ohun tá a bá ṣe síta làwa ń ṣe fídíò ni? Torí títí ńlá fi ń ṣe fídíò, ẹ̀yin tẹ́ ní kọ́ńtẹ̀tì ní Májàsọ́lá ń ṣe fídíò tí Májàsọ́lá dẹ́dẹ̀ ń ṣe kì í ṣe pé ó ń ṣe direct. Ayé ẹ̀yin ọmọ Gani àti Gani ti rún. Èèyàn mi bàbá tó sọ̀rọ̀ ní mítì tó mo wà lánàá, ó ní tẹ́lẹ̀ tó ń bá lọ sí mítì kan tó bá darúkọ pé ọmọ ẹgbẹ́ OPC lòun, ó ní ojú táwọn èèyàn máa fi ń wò ń bẹ̀. Òun wá wo ara pé ṣé bẹ́ẹ̀ lòun ti kàbùkù tó ní ló jẹ́ kó ń bẹ́ kó nu OPC. Nígbà tán mọ̀ pé alọ́nilọ́wọ́ gbà nìyí. Nígbà tán mọ̀ pé Gani, mo sọ the first meeting níjọ́ tó máa dá OPC lẹ̀, Gani was not there. Kò sí ń bẹ́ẹ̀. He was not among of the founder of OPC. Ta ló fi jẹ Gani jẹ olórí ogun Yorùbá? Ṣé ènìyàn á máa fi kúrúùtù? Ènìyàn á máa fi àgbẹ̀? Ènìyàn á máa fi kápẹ́ńtà jẹ olórí ogun? The answer is no. Kò sí mi, ẹ máa bá mi lọ́ọ̀fọ̀ ẹ̀. Ẹ jẹ́ ká máa sọjú abẹ́ ń kó ọ̀daràn ní Gani. Ẹ ṣáà ti gbọ́ ọmọ tó ní àìmọye ọmọléèwé tí Gani pa ní Ọ̀kọ́ta, àìmọye straight bullet tó fi rán ọ̀dọ́ Yorùbá ní ọ̀run. Lára iṣẹ́ tó ṣe tí ọmọ Yorùbá fi kẹ̀yìn sí nìyẹn. Mo ń bọ̀ bọ́dà ẹsẹ̀ ní kiri ẹ̀ sí mi kẹ́ ẹ lè mọ̀ bóyá ibi tó ti kọ́ fọ́níṣọ̀ ní Mushin ní Ìtìrẹ́ road, bóyá ibẹ̀ ní Gani TV ló ti di olórí ogun. So the Yorùbá must know what college tí Gani lọ, ọ̀gá tó kọ ní ogun jíjà. Bá ẹ̀yẹ sọ bí bó ti ń lé agbára kiri, bí ó ṣe ń lé agbára kiri. Ṣé òun lélẹ́yìí, òun kọ́ lélẹ́yìí? Máa wá kàn ṣáà máa wòran, máa wá kàn. Olórí burúkú wọn fẹ́ dalẹ̀ irú. bó ṣe ń lé kíni agbára tó ń lé kiri
tó ń lé kiri because he want to belong he want to belong he want to belong. wọ́n mọ̀ àwọn bàbá yẹn ò mọ̀ ń gbà yẹn lọ́hùn pé ó fẹ́ fi ṣiṣẹ́ lòdì sí ìran Yorùbá ni. ẹ má bínú mo wá ná mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mẹ́sẹ̀gì yẹn lọ látẹnu bọ́dà yẹn ni. ṣé òun lélẹ̀ òun kọ́ lélẹ̀ yìí. ẹ dákun wọn ní ọmọdé gbọ́n àgbààgbà ló ń dání sílẹ̀. òun kọ́ lélẹ̀ yìí máa wá kàn mò ń bọ̀. eléri ibú tí pamọ́ rẹ̀ balùwẹ̀ Gani àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ òfò lẹ́ máa ṣe papọ̀ ó mo rìkọ́dì ẹni òfò òfun ló mẹ́fọ́ ṣe you have nothing qualification tẹ́lẹ̀ fi pẹ̀lú lórí ogun ilẹ̀ Yorùbá ó ní kápẹ́ńtà ló kọ́ lọ́kọ́ta àní ìtìrẹ́rò nímúṣin ẹ ló bọ́dà mi ẹ ń bá mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ṣé ẹ ń gbọ́ mi dáadáa ẹ má fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ṣé ẹ ń gbọ́ mi ojúlówó ọmọ Yorùbá nìyí tẹ́ bá dẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbé yín ṣé ẹ mọ̀ pé a máa sọ pé ilẹ̀ Yorùbá á gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹni bá ti dalẹ̀ Yorùbá kò lè gbé ilẹ̀ Yorùbá ò lè gbé o. ibo lẹ ní Gani ti kọ́ṣẹ́. Hello sir. Hello mo ń gbọ́ mo níbo lẹ ní Gani ti kọ́ṣẹ́. Hello ṣe ń gbọ́ mi. Hello èmi ń gbọ́ yín. Hello. A tún mi pè tàbí kí n tún pè èyí olórí burúkú àwọn bàbá yẹn rí i pé ogun ń bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n dá OPC lẹ̀ ó wá sọ OPC yẹn di OPC tó fi ń ṣí géètì ó wá ní structure ogun ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀ ló wà ó wá ní structure ogun ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀ ló wà lọ́nà wo àwọn dìdìrín wá ń jáde síta ó wá ń kó wọn síta òun gan wá jáde pé wọ́n fẹ́ kó lórí ogo di méjì ni kí ló mú Gani qualify to become olórí ogun ilẹ̀ Yorùbá ogun wo ló ti jà fún ìran Yorùbá rí òkè ó ti pa àwọn ọmọ wa ní Ọkọ́ta ní Àgọ́ dáadáa ó ti yìnbọn pa ọmọ Yorùbá dáadáa ní Bàrígà ó pa Kálá ní Ìbàdàn dáadáa ìyẹn to be qualified to be a leader ní ilẹ̀ Yorùbá òfò ló máa ṣe Gani òfò Sunday Igboho ti jù yín lọ gbèrè kẹjáde títa ọdún Sunday Igboho ló dá Yorùbá nation lẹ̀ Yorùbá nation Sunday Igboho kọ́ ló dálẹ̀ àwọn bàbá tó dá Yorùbá nation lẹ̀ wọ́n sì wà lórí ẹ̀ nígbà tó pa Dr. Borode tó pa ọkọ̀ olóyún tó pa Alájà ló mú Sunday Igboho jáde títa pé ṣé bó ṣe máa pa wálé lẹ́yìn àwọn tó lọ bá Sunday Igboho sì wà láyé pé má wò wá ràn Gani olórí burúkú náà lọ kọ́kọ́ lọ bá Gani olórí burúkú ọmọ àlè yìí ọmọ ìrankíran yìí ọmọ núpẹ̀ yìí Yorùbá ti ṣe àlejò gbà àwa tòde òní ẹja fi kọ́gbọ́n káyé gbà àlejò ọ̀ràn nígbà tán lọ bá pé Ààrẹ Ọ̀nà Kakanfò mọ̀ ọmọ pé ọjọ́ ní ojú ayé wọn àtọ̀run pé sà bí àwọn ará bíbá yìí ṣe ń pa wá yìí ẹja wà kankan ṣe sí àwọn ní that's a good idea òun rò pé àwọn àníwá bá òun ó kú fún ìgbéraga dẹ̀ bá yí ẹ̀jẹ̀ òun rò pé wọn àníwá bá òun ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe wá bá òun yóò ti dá àkọ́kọ́ máa strategize tá a bá strategize tán àṣẹ wa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹ làwọn yẹ wá ní strategize à á dá àwọn ọmọ ogun káàkiri state á lọ máa ṣọ́ wọn kiri pé at least tá a bá máa náwó ànínáwó á náwó tó 20 billion làwọn yẹ wá ní 20 billion bó ṣe yarí mọ́ wọn lọ́wọ́ nìyẹn ṣé ẹ̀yin mi lẹ fẹ́ ká fi jà ni ṣé ẹ̀yin lẹ fẹ́ kí n lọ fi jà
ẹ̀yin lásán lọ fẹ́ kí lọ fi pàdé àwọn Fúlàní lórí Heritage TV. Ìyá Àbíkẹ́ Erelú communication ló interview ẹ̀. Bẹ́ẹ̀ làwọn ọmọ Yorùbá ti ní pé eléyìí ò fẹ́ kàn ṣe o. Ọjọ́ kan Ajíbọ́lá Wàsíù ikú ìyà ló máa kú. Tó bá ti dá fún ẹ tẹ́lẹ̀ láti òní lọ kò ní dá fún ẹ mọ́. Ẹ̀mí àwọn ọmọ tó wà nínú igbó yẹn ẹ̀mí wọn á dúró gẹ́gẹ́ bí ogun á wọnú ayé ẹ lọ. Gbogbo ẹ̀mí tí ìwọ àti àwọn Gani ti pa tẹ́tí ti Gani lẹ́yìn tẹ́tí pa nílẹ̀ Yorùbá wọ́n á dìde bó dídí ogun wọ́n máa jà yín. Jíbọ́lá Wàsíù ó tún jí rí ó tún jí Bọ́lá mọ́ wà á máa jí bá òṣì wà á máa jí bá ìpọ́njú wà á máa jí bá òfò. Ẹ̀yin olórí burúkú rédèrèdè yìí olórí burúkú rédèrèdè ló bá ní ká lọ mú 20 billion wá ọwọ́ kẹta dọ́dọ̀ Sunday Igboho tí a fẹ́ ṣe rally October 1st he embrace it. Àwọn tó tún máa tẹ̀lé lọ lẹ́yìn gan àwọn yóò tú wá ọmọdé yẹn mo tún yíun padà kò sẹ́ni tó sponsor ẹ̀ kò sẹ́ni ọmọ Ògún lè mi Ògún ò lè pa mí ìwọ lórin ní bèbè tó gun máa pa ṣùgbọ́n mi ilẹ̀ Yorùbá tẹ̀ ń dà ó máa mú yín ìwọ àti Gani ṣé ayé yín ò ti bàjẹ́ ni jáde síta kó jáde síta kó ní kó máa proud kó máa fọwọ́ tọ́jà pọ̀ ọmọ Gani ni ẹ́ tí wọ́n bá ní sọ ẹ́ lókùúta pa tẹ́mi bá jáde sí tábà rí tí máa gbé fìlà ìrù ẹkùn jáde síta ẹgbẹ́ ìjọ afẹ́jọ́ yín ẹgbẹ́ ìjọ yín wọ́n máa Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà wọ́n máa hélì mi ní. Owó ti ya wèrè bàbá yín ti ya wèrè ó mọ kì í ṣe gbogbo wèrè ló máa ń wọ àkísà nígbà tí gbogbo ìlú bá wà tẹ́tẹ́ kórìíra tí 99% ń ṣépè fún èèyàn kó nítorí ọmọ kó ti ya wèrè gbogbo èyí tẹ̀ ń tẹ̀gẹ́ lẹ́gà nílẹ̀ yẹn ti ya wèrè ilẹ̀ máa mú yín lọ́yọ̀ kọ̀ọ̀kan láìpẹ́ ilẹ̀ máa mú yín ṣe rí ìṣẹ̀dálẹ̀ Sunday Igboho ẹlẹ́dàá tẹ́ ń pè ní ibi tọmọ ní òun ò lè jẹ́ kẹ́ ẹ balẹ̀ Yorùbá jẹ́ ẹlẹ́dàá á dìde ogun tì yín jíbáwèrè ẹ̀yin tẹ́ ti síwín ó jù yín lọ mo ní mo wà nínú ilé ẹ̀ tẹ́ni wọ́n fẹ́ lọ síbì kan mi ò ní dárúkọ àwọn ẹgbẹ́ yẹn ó ní. a ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share ẹ̀ títí tá a ó fi pàdé lọ́jọ́ òmí ó dàbọ̀.